Tinubu ti fi Sunday Igboho lẹ̀ ni gbogbo ohun tó ń jáde yóò ní jáde. So mo believe pé Sunday Igboho Ọlọ́run sì fi máa yẹn pamọ́ fún nǹkan kan ni torí tó bá pé Sunday Igboho wọn ti filẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ yìí ní mọ̀ wípé ẹnìkan lè bọ́ ta kó bá ní àwọn ọkọ̀ tó bá fẹ́ jà fún lọ máa ń dúró ní ìlú ni wọ́n kò yẹ kó máa lọ kó máa bọ̀ ní mọ̀ pé máa yìí lè sọ tó àbọ̀rọ̀ yóò pọ̀ ni ọ̀rọ̀ yẹn pọ̀ so Ọlọ́run mọ̀ ń pè sáàbù Sunday Igboho fún wa nílẹ̀ Yorùbá ni ọlọ́pàá máa kọ́ ẹni bọ̀ èmi ní gàrántọ̀ Tinubu lálẹ́ iṣẹ́ mo dúró èmi ló ní dúró Tinubu ẹlọmọlọ́pàá wa èmi ló ní dúró Tinubu ní tàwádé TikTok mi kàn já àwọn èèyàn wálẹ̀ ní ìmọ̀ yẹn ṣe àṣẹ ẹ bá wa sọ nǹkan tí Sunday Igboho ṣe fún yín ní Ìbàràpá yẹn kí ni Sunday Igboho ṣe fún tẹ́ ẹ lè gbàgbé láéláé. Ìbàràpá ní lónìí Yorùbá wì ní gbogbo ilẹ̀ Yorùbá Ìbàràpá ló ní freedom jù bẹ́ẹ̀ ni ní freedom lẹ́nu yìí ló lásìkò táwa yìí bá fẹ́ lọ rí wíyà máa lọ. Bàbá sùn ìta gbangba, màá sùn ìta gbangba. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀ o. Tó lè ṣe ọlọ́run lè bẹ̀ ni. Ọlọ́run. Ọlọ́run ọṣẹ́ o. Adúpẹ́. Àwọn ajínigbé ojú agbémọ̀. Ọ̀gbá sọ̀bù lọ́wọ́ mọ́. Àfúrì ni aṣoǹkóhun. Gbogbo nǹkan kó wá, ó ń dá wá. À ń gbìn nǹkan kó wá, à ń mú bàbá ìṣúlẹ̀ làṣẹ ń bá nǹkan wá. Sunday Igboho agbára lọ́wọ́ bá inú ìbànújẹ́ oníkẹ́ láéláé kò ní kan ọmọ rẹ̀ kò ní kan gbogbo àwọn ajẹ́ olólùfẹ́ pátápátá. Àṣẹ. Ló jẹ́ ni Yorùbá Sunday Igboho olú ọmọ ni o. Olú ọmọ ni. Ìbàràpá ìgbàgbé láéláé o. Láéláé. Ẹ ṣé gan ẹ ṣé bàbá wa ẹ ṣé gan adúpẹ́. Ẹ̀yin ará YouTube ẹ̀yin ará TikTok ẹ má bínú ẹ lè máa bọ̀ ní YouTube mo ń try láti gbóni kálukú wọlé mi ṣe ń gbé yín wọlé ló tún ń jábọ́ sílẹ̀ lẹ́jọ́ mi kọ Mrs. Fausa bá wa gbóhùn sókè mi ṣe ń gbà àwọn èèyàn wọlé èèyàn tó ti send request gan àti lé ní 40 YouTube Facebook TikTok yẹn mi ìmọ̀ ń pẹ̀ dáadáa ẹ má bọ̀ lórí YouTube lórí Yorùbáwùyí ìyá wa Fausa bá wa gbóhùn sókè àti gbé yín wọlé mo gbà àwọn èèyàn wọlé àti padà jábọ́ mo gbà àwọn èèyàn wọlé àti àwọn èèyàn mi send request mi rí wọn gbé wọlé tí má tẹ accept àwọn sókè báyìí a tún bọ́dẹ̀ lẹ̀ wọ́n ti fún TikTok mi ní kó lórí ni èmi ò mọ̀ you miss BOS why ìtẹ́pẹ́dé class ẹ lọ wo láti bẹ̀rẹ̀ o ẹni bọ̀ bá ti pẹ́ dé class ẹ lọ wo láti bẹ̀rẹ̀ ó kàn jẹ́ pé free fans ní ṣá àmọ́ tàbí ẹ̀sọ̀ sọ̀rọ̀ yìí náà ni ẹ ọkọ̀ wo eléyìí náà ẹ ṣàtìrí àwùsùbí láàmì náà ṣe tán ní ìrọ̀jù ẹ tí ní tán gbé dání lẹ́yìn tán gbélé dání lórí íńtánẹ́ẹ̀tì táwọn ọgbọ́n ọmọ Yorùbá rí tán wọ́n wá bọ́ta ní wọ́n á ń sọ eléyìí. Kí ni wí ẹnu ẹ̀ ti dáná Tinubu àwọn oníkẹ́ ẹ̀kọ́ túmọ̀ rẹ̀ ó ti kọ́ central mosque. Ọ̀ṣun state ilé ìkọ̀wé university fún lápá gbẹ̀gbẹ̀ Ọ̀yọ́ state ilé ìsìnkú fún lápá gbẹ̀gbẹ̀ ẹ wá mú. Hello ìyá Fausa ṣe wà ń bẹ̀ mo mọ̀ pé ẹni tí a láti sọ̀rọ̀ kí nìyẹn I don't know ní ìmọ̀kan tí mo fẹ́ ṣe sí ìyá Fausa ṣe wà ń bẹ̀ mo pẹ́ ẹni tí a láti sọ̀rọ̀ bẹ̀ àgbọ̀ yín ní ìmọ̀kan tí mo fẹ́ ṣe ní ìmọ̀ TikTok yẹn operate dáadáa ẹni máa bọ̀ lórí YouTube kẹ́pẹ́ sórí +17185020573 WhatsApp nìkan ẹni máa bọ̀ ń bẹ̀ ẹ ká bọ̀. Ṣé ẹ rí olè tẹ́ ẹ bá ti gbá mú? Bẹ́ẹ̀ sì máa ṣe ìjọba nu ẹ wọ burú tí kú mi ṣe Buhari mọ̀ yìí pé kú mi aláburú ni wọ́n dẹ̀ tó kọ́ kò sí lábẹ́lẹ̀ wọn ò lè jẹ́ ìyẹ̀ òbí sí kí ló dé táwa ní ẹni tó lè gbà wálẹ̀ tá à ní kú gbogbo ẹni tó lọ́wọ́ bá ní kú ààrẹ rẹ̀ kankan fò kò ní ṣẹlẹ̀ kejì o. ẹ ti gbọ́ BOS ẹ ti bá ti gbà fáwọn ìlú kan kò ní ṣẹlẹ̀ kejì ṣe ti gbọ́ BOS ó yà ní. Security méjì ló wà Facebook security wà. ẹ ń gbọ́ o. mo lọ́mọ ogun 50 mo lọ́mọ ogun ìtaàrí.
wọ́n láwọn ò rí o ó ní. ọjà ìlànà àbúrà navy blue check jákàmọ̀ 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 lọ́sí ìbò ìbò wọn gbọ́ ti wà confused the love is too much 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 the love is too much. wọ́n ní wọn ò rí Ìgbòho ìdánwò láwọn ò rí nǹkan tó ṣe ìdán sí Ìgbòho ó yẹ kàn. káàmà eléyìí tá a wà yìí lápè ní reality security. wọ́n ní Fẹnuwú gate ní o reality security but àti rí èrò tó pọ̀ tó báyìí o ẹ sọ̀rọ̀ sókè Fẹnuwú gate. eléyìí ni o face to face ọ̀rọ̀ akájọ kọ́ ọ̀rọ̀ àtìbáyámọ́rọ̀ cooperative kọ́ bí ráìsì bá wá pàkúta sẹ́nu alubára láti wá gbọ́ tó bá fẹ́ máa búyàn dáadáa tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe gbogbo ẹni tó bá pè é rẹ̀ nínú Facebook tó bá bú Ààrẹ Ọ̀nà Kakanfò bá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe kankan ọlọ́wọ́ pa rẹ̀. ẹ ti rí pé àwọn aṣíwájú elépè ẹ ti rí àwọn aṣíwájú elépè Ọlọ́run níjà káwọn àtẹ̀lé àwọn elépè o Sunday Igboho adúrún tí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá ó bá pẹ́ àwọn eléyìí ni wọ́n á ti fìwọ́ bá nú o Ògún gbọ́ tó bá pẹ́ àwọn eléyìí ni wọ́n á ti wọlé wọ́n á ti talẹ̀ Yorùbá láṣẹ máa yẹn ọlọ́rọ̀ ni kò kí n ṣe olówó ó fẹ́ rí tìǹlẹ̀ ẹ wo bí àwọn èèyàn ṣe bu lórí Facebook tó sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó ṣe sófin Sunday Igboho Sunday Kútọ̀nù Sunday gbá Sunday àwo ìjọ tó jáde tó ní bàbá mi Sunday Igboho ẹ má bínú olóyè tún pé ó tún ní kò sí ó ti tán àfẹ́ lídà tó wọn máa ṣẹ́ ìpè àfẹ́ torí tó bá di pé ẹ̀fẹ̀ sí ni wọn èpè jọ́lẹ̀ nísìn tó bá ipa gbalẹ̀ Yorùbá tán tábà tẹ̀lé yín o Ògún gbọ́ ẹnìbọ̀ tó bá ṣẹlẹ̀ tó bá fi lè ṣẹ̀ báyìí àṣẹ lè máa lọ gbé bọ́ọ̀tà ẹ máa wọ́n lépè kó wọ gbó lọ àfẹ́ táwọn àgbọn máa ṣe iṣẹ́ tó bá ń sọ̀rọ̀ orí ìmọ̀ agbára kíní kan ó máa calm everybody pé ẹ má bínú ṣùgbọ́n èmi tó bá ṣépè fún mi máa wọ́n ẹ lépè padà ni no be ṣeré kàǹbíà lórí péjì mi I no dey joke ìwọ̀n mi lé pé àwọn ẹ lépè padà àwọn nìyẹn o ẹ ìgbọ́délẹ̀ ẹ máa gbọ́délẹ̀. kí ló dé ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀yin ń ja ẹnu àwọn kan ń ṣiṣẹ́. ló gbọ́ fẹ́ o. Fẹnuwú gate. àbí. Fẹnuwú gate àbí ẹ máa gbọ́. tó bá sì fẹ́ jagun tó fẹ́ gbà yẹn lẹ á dúró nínú ìlú. èèyàn ní máa sá lọ kọ́ máa sá bọ̀. ẹni tó bá fẹ́ gbà yàn lẹ̀ á dúró nínú ìlú èèyàn ò ní máa sá lọ kó máa sá bọ̀ ẹ ti gbọ́ náà ẹ bá wa gbóhùn sókè bàbá wa Adéyẹmí. ẹ lóyún bá wọn kálẹ̀ o. ẹ ní ṣàgbà ọkọ. ẹ kò gbádùn ẹ má ní àkọ́kọ́ náà ẹ jọ ohun tí mò ń gbọ́ ẹ ṣé kò ṣóhun ìmáàmù ilẹ̀ Yorùbá nìyẹn. ìmáàmù Ìlọrin kí ló mú tẹ̀lé wá sórí YouTube kẹ́ wá wò. ìmáàmù Ìlọrin ohun yẹn náà ni. ohun yẹn gangan kọ́ mi lè máa flip kíní ni mi YouTube ya TikTok mi mọ́ ṣe dáadáa òṣèlú mọ́tò káwọn máa bọ̀ lórí YouTube. mo ti gbọ́. ó ní. mo ti rí ẹ má wọlé mo ti rí inú ọ̀rọ̀ wọn ni bàbá yìí sọ lẹ́nu yìí. ó pọ̀ gan ẹ̀ṣẹ̀ wọlé ọlọ́pàá ẹ̀ṣẹ̀ wọlé ló jẹ́ kẹ́ mọ̀ ọ̀rọ̀ tó sọ pọ̀ ó jábọ̀ gidi gan ni ó jábọ̀ gan ni. ẹjọ́ tẹ bá ní fídíò yẹn sẹǹdẹ sí mi. ó jábọ̀ burúkú náà à ń play fídíò yẹn wà níbi tá à ń play lórí YouTube. wọ́n jábọ̀ gan wọ́n jábọ̀ wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni. nàláyò lẹ́tà la gbọ́ wípé ìdètí wọn ní kíní Fúlàní ń bẹ èmi kọ́ mo sọ àbí Èkìtì ló sọ
fẹ́ pé Àbẹ́kìtì kan wá ṣàlàyé fún wọn ní wọ́n ní máàkì àwọn Fúlàní níbi bí ọlọ́wọ́ àgbẹ̀rán láìdí káàdì Fúlàní ẹ wò ẹ̀yin náà wò ọ̀rọ̀ sábẹ́kìtì sọ bóyá òótọ́ ni bóyá rọ ni ó ní nà kò ní ìdí pé kí n flip ẹ̀ fún yín ẹ kò lè wá sórí YouTube ẹ wá wò dáadáa ó ní àwọn ní bóyá rọ ni bóyá òótọ́ ni kí ni ẹ wo kí ni táwọn Fúlàní wá fún wọn orí ta lẹ rí ń bẹ̀ yìí. eléyìí bí 4 months ago lélẹ́yìí àbí 6 months. kò sọ dáadáa lórí TikTok ibẹ̀ tó bá wà lórí YouTube ẹ máa rí. Orí kíní náà gbé síbẹ̀ yẹn o orí Amadu Bello àbí Usman Dan Fodio ni so ọ̀rọ̀ wọn ò yé wa o àmọ́ bí tó ti wá o. ilẹ̀ Yorùbá àti kẹrọ mérò. wàhálà àwọn bàbá wa ti fo kókàn wọ́n ti fo kókàn káàkiri wọ́n ti fo kókàn o. ṣé ẹ rí eléyìí ò fáyìn mo fẹ́ lọ nǹkan tó máa ń dálẹ̀ rèé mo fẹ́ lọ fẹ́ Ìgbò mo fẹ́ lọ fẹ́ Gàmbàrí mo fẹ́ lọ fẹ́ Sókótó. wọ́n fẹ́ jẹ isi àwọn náà fẹ́ jẹ isi àwọn bàbá náà fẹ́ jẹ isi ewu wọ́n fẹ́ jẹ wàrà wọ́n fẹ́ àwọn bàbá wọn tí wọ́n mi kíní wọn gbódògbódò wọn wọ́n fi tún nǹkan o àwọn tẹ tú náà lárí. ọmọ Yorùbá pọ̀ ọmọ obìnrin Yorùbá fáyìn wọ́n rẹwà ẹ bá fẹ́ mẹ́ta kẹfẹ́ mẹ́rin kò sẹ́ni máa mú yín dandan ni kẹ́ lọ fẹ́ Sókótó kẹfẹ́ Gàmbàrí kẹfẹ́ mọ́là kẹfẹ́ kú kẹfẹ́ dìyẹ kẹfẹ́ rún kẹfẹ́ máa lọ fẹ́ gbogbo ẹ̀ ní tó máa ń dálẹ̀ gbẹ̀yìn níléyìí nǹkan tó ń dálẹ̀ gbẹ̀yìn òun léléyìí ẹ máa bẹ́tò yín lọ o ẹ máa bẹ́tò yín lọ o. ẹ kálẹ́ sà o ẹ ṣeun gan Ìgbòho ṣá o. ṣe rí nǹkan tó ṣe nǹkan tí mo rí mẹ́rin ni pé àwọn bàbá wa yẹn púpọ̀ nínú wọn ṣe wọn pé ó wà nínú iṣẹ́ ìjọba tó ń gbé lọ sílẹ̀ Haúsá fẹ́ kí gbogbo. ó dàn ní wàbí Èkìtì ó dàn sílẹ̀. ó dùn nílẹ̀ Haúsá ìtòlùgbèsè ayé ẹ̀ nílẹ̀ Ìgbò but ṣe rí gbogbo àwọn ìmáàmù yìí èmi ti sọ fún àbúrò mi kan rí ìyẹn Jẹ̀lílì Jagunmólú aníṣẹ́rẹ́ tó jẹ́ àbúrò mo ti sọ fún orí nígbà kan pé gbogbo àwọn ìmáàmù tẹ́ ń sọ yìí èèyàn wá láti Ìlọrin ó fẹ́ mọ wá dìfẹ́ ni wọ́n máa sọ pé òun dúró fún Yorùbá tán ṣé wọ́n kà lọ ni wọ́n lẹ̀ Yorùbá ni. bàbá Èkìtì ló sọ fún wa wípé wọ́n ní máàkì lẹ́gbẹ̀ẹ́ tí èmi ò mọ o bàbá Èkìtì ló sọ o. wọ́n ní máàkì lóòótọ́ náà. èmi ò mọ bàbá Èkìtì ló sọ pé wọ́n ní máàkì Fúlàní bàbá wa sọ pé ẹni tó máa jà fúnlẹ̀ Yorùbá ń sìn kò yẹ kó máa lọ kó máa bò ó yẹ kó dúró lójú kan ni kó wá jà fúnlẹ̀ Yorùbá kinní kan àìkíní kan ni ló gbọ́ fẹ́ kinní kan I don't know. gbogbo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ṣe ní táìgbà kan tí bàbá yẹn tó wà rẹ̀ tó ń dáadáa sí gbà rẹ̀ ṣe wọ́n ń pa àrọ́ sílẹ̀ sí wọ́n ń pa àrọ́ sílẹ̀ rẹ̀ gbà ṣé ọ̀rọ̀ ṣe ní sílẹ̀ rẹ̀. ọ̀rọ̀ ṣe ní sílẹ̀ rẹ̀ náà ọ̀rọ̀ ṣe wà pẹ̀lú lóye. ó kàn padà lọ sí àṣírí tó tó Ọlọ́run ló tó. ṣé wọ́n jẹ́ kinní ni ti fún ẹ̀yìn ìjáde ti sáwọn mọ́nà. bàbá Èkìtì ti wọlé o ẹ jẹ́ agbáwọ̀ lẹ́nu bàbá Èkìtì o bàbá Èkìtì. hello. sọ sẹ́yìn náà ti rí fídíò. fídíò èwo ni yẹn mà. bàbá Èkìtì pẹ́ ẹ̀kọ́ yẹn ti ṣẹlẹ̀ o ọ̀rẹ́ yín àwọn èèyàn ní ká béèrè lọ́wọ́ yín wọ́n lẹ́yìn ẹ̀ sọ pé wọ́n ní máàkì mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ tí pé máàkì Fúlàní ní bẹ̀tẹ̀ lísìnà ẹ kì í fa sọ́ọ̀dù ẹ̀kẹ́ lè gbọ́ díẹ̀ máa padà sẹ́ndì fún fídíò sí yín so ẹ lè gbọ́ wọ́n ní ẹni tó máa jà fúnlẹ̀ Yorùbá wọ́n ní síkírọ́rìtì méjì làwọn mọ̀ wọ́n ní síkírọ́rìtì kan ti Gani Adams Sunday síkírọ́rìtì kejì síkírọ́rìtì orí Facebook ni wípé ẹni tó fẹ́ jà fúnlẹ̀ Yorùbá yẹ kó dúró ni kò yẹ kó máa lọ kó máa bọ̀ kó máa lọ ẹ gbọ́ lẹ́nu wọn náà bàbá Èkìtì ẹ gbọ́. ẹ má wọ mo ti gbọ́ màámi mo ti gbọ́. ok mo ti gbọ́. so àwọn wọn ní kábíyèsí lọ́wọ́ bàbá Èkìtì pé bàbá Èkìtì ló mọ̀ pé wọ́n kọlà sẹ́gbẹ̀ẹ́ tí mo lémi ò mọ̀ pé wọ́n kọlà sẹ́gbẹ̀ẹ́ tí. gbogbo èèyàn ló mọ̀ àwa mọ̀ wọ́n délédélé. ok ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín. ẹbí wọn léèrè àwọn tán náà wọn ń jà fún ìran Yorùbá. ok mítì wo náà ti ó òdì ní Ìlọrin rí ní Kwara State. tọ́yọ̀jú síbẹ̀. pé ókè o inú kọ́tẹ̀ ni pé wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá. ok táwọn fúnra wọn hold jẹ́ ìjòkó dáadáa bàbá Èkìtì ti dé bàbá Èkìtì máa ṣe sóò lọ. kọ́tẹ̀ ni pé ókè o torí n tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá o àwọn pé gbogbo àwọn àgbààgbà Kwara State o àwọn ìgbóhùn ní o ẹja pàdé nílọrin o ní olùkọ́ báyìí nílọrin o ká sọ̀rọ̀ nípa ààbò ilẹ̀ Yorùbá o kò ṣẹlẹ̀ rí. ok àwọn òpèèyàn wọn lọ́mọgún lọrin wọ́n máa ṣe mítì pẹ̀lú ẹ̀ ok ó ti ń jẹ́ started báyìí à ń gbọ́ yín bàbá Èkìtì. ṣé ẹ rí màmá mi. à ń gbọ́ yín sà.
yóò bá ní pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀. Ṣẹ́rí wọ́n rí i pé ọ̀nà ti dí wọn lórí ọ̀fẹ́ àti forúkọ Sunday Igboho gbowó mọ́. Wọn lórí ọ̀fẹ́ àti forúkọ bàbá Akíntóyè gbowó mọ́. Òun náà fi lọ sọ́dọ̀ Gani. Ẹ jẹ́ ká máa wo bí wọ́n á yí padà. Ṣùgbọ́n àbùkù ńlá ni fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Tá a bá sọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá tí àwọn àtọ̀húnrìn wá wá ń pè àpèjọ tó ń bá wa ṣe tá bá wa ń sọ̀rọ̀ ààbò. Jẹ́rìmà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Ok, ẹ wá sọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà mà. À ń gbọ́ yín sà. Ẹ rántí nígbà tí olóyè Ìgbòho wà ní Kútọ́nù. Bàbá yìí lòun lọ organize program nílé olóyè. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni sà. Mo lè dárúkọ èèyàn 8 tí bàbá yìí gbowó màálù lọ́wọ́ ẹ̀. Owó màálù 6. Tí ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Bàbá Èkìtì ẹnu bàbá Èkìtì ẹtẹpí. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ bàbá Èkìtì kọ́kọ́ bá mi kọ́ bàbá Èkìtì káàbọ̀ ní comment section náà. Ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì ń sọ? Ó dà pé kí ni máa ń fa ajá ní ṣóyì. Ṣé ẹ̀ ń gbọ́ ṣọ́nkílì ẹ̀? Bàbá Èkìtì ẹ káàbọ̀ sà. Mo ń kí yín ni ẹ ti ẹ̀ kọ́kọ́ dá mi lóhùn náà. Àwọn ìyá mi kan ló ní kí n má sọ̀rọ̀ ṣe gbọ́ mi pé kí n dá màálù 8. Pé ẹni tó ṣe nǹkan tí ò dá lé nílé ṣe nǹkan tó máa dùn mọ́ yín lọ́la kì í ṣe 8. Ẹ máa gbọ́ mi mà. À ń gbọ́ yín. Bàbá kan pè mí láti Germany. Bàbá yẹn is 82 years last year. Bàbá yẹn ní ó sọ fún un pé òun fẹ́ rí màálù 2 mọ́lẹ̀ lÉkòó. Màálù 2 mọ́lẹ̀ ní Ọ̀yọ́. Màálù 2 mọ́lẹ̀ ní Abẹ́òkúta. Ó di mélòó? Mi ò ká. Màálù 2 mọ́lẹ̀ ní Ìbàdàn. Ó ti di 8 bẹ́yẹ. Màálù 2 ní Oǹdó town. 2 ní Jẹ́bà. Tí bàbá yẹn bẹ̀rẹ̀ sí sáré káàkiri tó dẹ̀ kówó ẹ̀ lẹ̀. Èèyàn kan kó màálù 12 kalẹ̀. Bẹ́ẹ̀ ni pé tí bí màálù yẹn bá ṣe ń kẹ̀ nínú olè láyé àwọn ọ̀tá Yorùbá ọmọ kẹ̀. Àṣẹ. Ẹ jẹ́ mọ́ wọn tara yín ẹ já múra síṣẹ́ tipẹ́ tó ti ń gbà wá o. Another person tún pè mí láti America again. Ṣé ẹ rí tán máa ń fi bú bàbá pé màálù dúdú. Bàbá yìí ló wà behind of it. Báwo ló ṣe wà behind it? Àwọn fẹ́ pa màálù dúdú 4. 2 ní Jẹ́bà, 2 l'Ékòó. So wọ́n wẹ̀ ọba Akíntóyè ló ní màálù dúdú. Bàbá yìí ti gbá wa jìnnà. Bàbá kan wà l'Ákúrẹ́ olóyè mẹ́kùn ṣé mọ̀ pé mò ń dárúkọ sí. Rìsíìtì bàbá yẹn wà lọ́wọ́ mi 8 ni. Màálù 8 èèyàn kan. Owó tó kéré jù bẹ́ẹ̀ ni 450. Ṣé gbọ́ mi? Ó gba 1 million lọ́wọ́ bàbá yẹn pé òun fẹ́ tẹ ìwé Yorùbá kan síta. Ẹ̀pọ̀n fọ́. Tọ́ bá ti gbé ìwé yẹn dé United Nations. Wọ́n bá sáyìn ní express. Yorùbá ti lọ. Àwọn àgbà Yorùbá ní ọkọ̀ dúpẹ́. Bàbá yẹn láti lọ mú owó. Olówó yẹn kù 300 ó gbà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. Lẹ́yìn ìgbà yóò tún gba 700,000 àwọn bàbá yẹn pé òun fẹ́ rán aṣọ fún òun ló máa jẹ́ second command òun. Bí bàbá yẹn ló máa jẹ́ second command láti America. No, another person ní Lákúrẹ́ wà ń bí báyìí. Àkúrẹ́ olóyè mẹ́kùn. Wọ́n ti ń sanwó second in command kalẹ̀. Mo ti kúrò lórí onímàálù. Mo ti bọ́ sórí àwọn oníwèé ìjọ 1 million, ìjọ 700, ìjọ 500. Èmi máa gbọ́ gbé eléyìí kẹ̀. Hello. À ń gbọ́ yín sà. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? À ń gbọ́ yín. Ṣé ẹ̀ ń gbọ́ Bàbá Èkìtì ṣá? Ìjọ ní 250. Rìsíìtì ẹ̀ wà lọ́wọ́ mi.
àwọn kan dìdí ṣe tó dẹ̀ sẹ́ni wọ́n open dollar account. Ṣé gbọ́ mi mà? Ìyẹn lọ bẹ́ẹ̀ ní ọdún tó kọjá náà ni. Àwa mọ bàbá délédélé kì í ṣe 5 kì í ṣe 6 làwa ń lọ sọ́dọ̀ wọn. Ṣé gbọ́ mi? Àwa pẹ̀lú sà. Tí máa kọ́ ni ó ti yẹ kó lè yé yín. Ilé wọn náà nù ni. Ilé wọn náà nù ni. Ilé àbẹ̀rẹ̀ wò bí ilé èkúté ilé wọn náà nù ni. But ilé yẹn ti di mansion báyìí. Lọ́dún lára owó mi ò bá. Bàbá ti ń fi stainless cup, golden cup jẹun. Everybody dẹ̀ ń bú Sunday Igboho kókówó jẹ, Yorùbá nation ẹ kówó jẹ, Yorùbá nation ẹ kówó jẹ. Àbájọ àṣàwọn tó ń bú wa wọ́n rí sọ. Màmá mi, tẹ́ bá ní mọ́ tún bẹ̀rẹ̀ ṣé ẹni tó fi tá a pè wá pé Sunday Igboho nídìí owó báyìí kì í ṣe ìmọ̀ọ́mù another person nìyẹn o. Sunday Igboho nídìí 1.8 million, Sunday Igboho nídìí 2 million. Tí ẹgbẹ́ dẹ̀ máa kó tá a dá owó yẹn papọ̀ tí Sunday Igboho ní rí kọ́bọ̀. Gbogbo wọn làṣírí wọn máa tú tó bá yá. Bàbá eléyìí mo tún padà sórí ìmọ̀ọ́mù. Tó bá ní bàbá eléyìí ṣe bẹ́ẹ̀. Ó mọ̀ pé èmi àtàwọn àjọ close gan, ó dẹ̀ ní àṣírí tó pọ̀ lọ́wọ́ mi gan. Ìjọ tó sọ pé ìwé kan wà, ìwé Yorùbá, title ní ìtàn Yorùbá, pé tó ń bá publish ẹ̀, tá a bá gbé dé Paris Club, tá a gbé dé Germany, tá a gbé dé America, tá a gbé dé Russia, tá a gbé dé Israel, pé wọ́n kàn ní kí Yorùbá máa wòran báyìí wọ́n á dẹ̀ máa jà fún wa lọ ni. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ju mísáì lórí irọ́. Ó wá ní àwa gbogbo tí mo sọ yẹn rí wà. Ó wá ní bọ̀tì ìwé yẹn 5 million lòun fẹ́ fi tẹ̀ síta. Mo wá ní 5 million. Àwa bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn. A pe Ológunlolúwa, ẹ̀rù òbodò. Ọmọọba Adéjọkẹ́ Adélànwá, Lady B. A pe àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Nǹkan bá ní ṣíìpù máa mú sọ fún wa. Ẹgbẹ́ jáde tè ṣe. Àwọn yẹn wá pé wọ́n wá wọlé pẹ̀lú wa pẹ̀lú mọ́ ṣíìpù mọ́. Pé ṣíìpù mọ́. Ẹ kàn sẹ́ndì ìwé yẹn sí àwọn ìbẹ̀rẹ̀ àti òpin ẹ̀. Káwọn ka kọ́ńtẹ̀ẹ̀tì ẹ̀ káwọn kan tó wà nù ẹ̀. Táwọn bá ti lè ka tó bá wà nù ẹ̀ àwọn máa fún yín ní 10 million. Ká ẹ lè ṣe kó pọ̀. Onírárá ó ní wọ́n fẹ́ fọ gbọ́ngbà ìwé yẹn lọ́wọ́ òní. Ọ̀tí tó ń bá rí 5 million. Ibi táwọn yẹn ti mọ̀ pé lọ́ ló ń pa nìyẹn. Bàbá kan wà l'Amẹ́ríkà. Bàbá yẹn sọ̀rọ̀ lèmi àtàwọn. Nọ́mbà pè mí pé bàbá Èkìtì tó bá di June, that is June 2024. Pé ṣé mo máa wà lẹ́sbíìsì? Mo wá ní kí ló ṣẹlẹ̀ sà? Wọ́n nítorí ìrìn àjò Yorùbá ní ìṣẹ̀yìn náà ni o. Ìrìn àjò òmìnira wà yìí. Mo ní tó bá ti jẹ́ ìrìn àjò òmìnira wà ní sà. Bẹ́ẹ̀ pè mí lọ́gànjọ́ òru màá dáhùn. Bẹ́ẹ̀ pè mí lọ́gànjọ́ òru sá o màá dáhùn. Wọ́n ní bàbá Ṣífì mọ́ mo fẹ́ lọ sí àwọn ìlú kan tí bàbá Akíntóyè rán wọn lọ. Tí bàbá Akíntóyè rán wọn lọ. Bẹ́ẹ̀ ni pé àwọn dẹ̀ fẹ́ kí n wà lára àwọn tó jọ máa rìnrìn àjò yẹn. Ní ìwà yìí bàbá ti ń kọ̀ǹpléètì pé àwọn ń pe Ṣífì mọ́ láti bí oṣù gbé mẹ́fà kò gbé kọ́ọ̀lù àwọn. Ìyẹn bàbá wo? Àwọn dẹ̀ ní bó ṣe ń káàkiri. Bàbá wo ló sọ bẹ́ẹ̀? Ní Ògbómọ̀ṣọ́. Bàbá Akíntóyè. Ok. Pé àwọn ti ń pe nọ́mbà láti bí 6 months kò gbé kọ́ọ̀lù àwọn. Àwọn ń pè é màá ní bàbá ó ti pẹ́ tẹ́mi náà ti pè wọ́n gbẹ̀yìn o. Pé àwọn rí pé ó ti ń pàrédé ara ẹ̀ báyìí pé òun lórí Yorùbá national leader Yorùbá àtẹ̀ tó máa fi rẹ́rìn-ín national leader Yorùbá níbo ta ló fi jẹ́ ó ti máa sọ fún wa pé òun lòún fi bàbá Akíntóyè jẹ national leader. Àwọn láfi àwa fi ń sọ̀rọ̀ sáwọn la fi ń ṣí àwọn bàbá wa létí. Ọmọ áàfù Fúlàní ó wá fọwọ́ lálẹ̀ fún wa nílẹ̀ bàbá wa. Ìjà fìyẹ́lẹ̀ Ọlọ́run á jẹ́ kó yí padà o káwọn náà mọ̀ pé tó ṣe òdà torí ọjọ́ àti sùn. Bàbá yẹn wá ní ṣé mi máa ráyè mo ní máa ráyè. Ó ní torí Ṣífì mọ́ mo sọ pé bàbá fẹ́ràn àwọn lọ sí Senegal sí Gabon àti Ivory Coast. Àmọ́ ní máa ráyè tó bá ti jẹ́ ti ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ ni. Ó ní ìrìn àjò yẹn máa gbà yín tó bí ọ̀sẹ̀ kan o bóyá màá sọ fún ìyàwó ńlé ni pé so
àti jẹ àti mu àti gbogbo wa á máa lọ sí bí 18 million torí tá a bá máa ṣe owó yẹ sí owó Nàìjíríà owó sẹ́fà lọ́tàn náà lọ́hùn 18 million. Wọ́n á ní ìsókè kò sí wàhálà ìjọ tó bá ṣàtìlẹ́dì ẹ̀ ṣàpè mí bí bàbá yẹn ṣe lọ láṣẹ ọ̀rọ̀ tán mo wá pé bàbá ẹ ló bàbá mi mo wá pé bàbá Akíntóyè pé bàbá ìgbà wo lẹ́yìn àti bí bàbá ìmáàmù ti sọ̀rọ̀ gbẹ̀yìn bàbá ní ṣèbí mo sọ fún ẹ pé ó ti lé ní bí oṣù bíi 6 tí ẹni tó fẹ́ rán wọn lọ sí Gabon tí wọn ò jọ bára wọn sọ̀rọ̀ tí ò gbé àkọlù àwọn. Mo wá ní bàbá kan pè mí sí pé ṣífì ẹ̀yìn àti ṣífì ìmáàmù ẹ sọ̀rọ̀ pé ṣífì ìmáàmù ní ẹ̀ràn wọn lọ sí Senegal sí Gabon àti Ivory Coast ó dẹ̀ máa gbà wọ́n fọ́ọ̀sẹ̀ kan. Bàbá bá rẹ́rìn-ín bàbá ní àdúrà àwọn ni pé kọ́lọ́run tètè já gba Yorùbá nation àwọn máa ṣèwé lọ́tọ̀ lórí ìrìn àjò Yorùbá nation yìí àwọn máa ṣèwé pé wọ́n máa kọ ìwé yẹn ní pé ìrírí àwọn sí ìrìn àjò òmìnira ohun tí bàbá pé ohun tó fẹ́ nìyẹn pé ìrírí àwọn sí ìrìn àjò òmìnira àwọn tó máa sọ fáwọn ọmọ àwọn náà Sunday Igboho kó náà kọ títí ẹ̀ ìrírí ẹ̀ nínú ìrìn àjò òmìnira yìí. Sunday Igboho ní tiẹ̀. Mo wá ní mo mọ̀ serious bàbá ní bí mo ṣe gbé màá yẹ wọlé nìyẹn hello sir ẹ̀ǹlẹ́ sà o kíní kankan mo wá ní bàbá Akíntóyè ń kí yín bàbá yẹn wá fọ́ọ̀ṣì ara ẹ̀ tó ló ti sọ fún mi pé kì í ṣe pé ṣífì mọ́ mo sọ pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tán lè fẹ̀ lójú èmi dẹ̀ ti mọ̀ pé irọ́ ni mo wá ní bàbá Akíntóyè ń kí yín wọ́n wá kí bàbá dáadáa tán ẹ̀lẹ́ bàbá mi ẹ kú iṣẹ́ Ọlọ́run abá wa lọ́ra ẹ̀mí yín àdúrà tán máa ń gbà fáwọn àgbàlagbà ẹkún wa ló bá dákẹ́ mo ní bàbá ẹ sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi ìṣẹ́bẹ́ ní bàbá ṣíbì mọ́ mo sọ pé bàbá rán yín lọ sí ibi báyìí Gabon ó wá dákẹ́ mo wá ní bàbá o ìgbà wo lẹ́yìn àti ṣíbì mọ́ mo ti sọ̀rọ̀ gbẹ̀yìn bàbá ló ti lé lóṣù 8 mo ní bọ̀t bàbá yìí sọ fún mi sí pé ẹ̀yin àtàwọn jọ sọ̀rọ̀ ẹ̀ rán àwọn lọ sí Burkina Faso Mali Senegal àti Ivory Coast bàbá wa rẹ́rìn bàbá ní ẹni tí òun ò bá sọ̀rọ̀ tí ò bá ń sọ̀rọ̀ fóun kan sọ fún pé bó ṣe ń borúkọ àwọn jẹ́ tó ń forúkọ àwọn gbowó káàkiri ni ẹ àwọn wọn sẹ́ẹ̀dì fídíò ẹ̀ sáwọn kó stop ẹ̀ ó ti dàgbà kọjá gbogbo yẹ bàbá yìí wá shock lóòótọ́ bí mo ṣe expose ẹ̀ yẹ he break the relationship between me and that man but ó tẹ́ mi lọ́rùn. tẹ́yìn lọ́rùn torí òótọ́. ó tẹ́ mi lọ́rùn ẹ̀rí wà lórí gbogbo tí mo sọ yìí o mo pe bàbá direct on it mo dẹ̀ lè dárúkọ bàbá yẹn Amẹ́ríkà ló wà. ẹ má ti dárúkọ kò sí ìdè bẹ́ẹ̀. ṣé ẹni tó bá lọ sí ọ̀dọ̀ Gani lẹ́nìí ó ti rí wípé ìkòkò àmù àgúnmu ní bàbá Akíntóyè àti Sunday Igboho ibẹ̀ ti dí ó tún wá bòmí lọ nìyẹn ṣé ẹni tó bá tún fojú Gani náà gúngi á tún sá kúrò ń bẹ̀ á tún sá nígbà tó wá ṣe rálì lọ́dọ̀ wa níbẹ̀ yìí tá a ṣe rálì ṣe 2021 yes 2021 RAV4 tó gbẹ Toyota RAV4 tó gbẹ ní ṣífì mọ̀ mú gbé kúrò lọ́dọ̀ wa níbẹ̀ yìí. ni wọ́n gbé kú àbí wọ́n gbé wá. náà gbé fún gbé wá bíbó tó ń gbé fún Sunday Igboho gba mọ́tò nínú ṣọ́ọ̀gù yìí bàbá ṣífì mọ̀ mú gba mọ́tò. bàbá Akíntóyè ò gba mọ́tò nínú ṣọ́ọ̀gù yìí ṣífì mọ̀ mú gba mọ́tò. ṣọ́ọ́kìlì ẹ̀. nígbà tó wá ṣe rálì lọ́dọ̀ wa mà pẹ̀lú obìnrin 3 ni bàbá máa ń bú kórìn obìnrin 3 tí wọ́n ní bákà tí wọ́n ní ṣẹ́ẹ̀sì dáadáa gba rúùmù 3. why. bàbá máa ń ṣeré pamọ́jú ni tí rálì yín bá kọ̀la ló ti máa dé ìjọ tẹ́ bá ṣe rálì kò ní lọ ó dọjọ́ kejì kó tó lọ again. ìkọ̀lẹ́ 350,000 naira lọ́wọ́ wa lẹ́kìtì ń bí báyìí ẹ̀rí wà ẹ jẹ́ kí gbogbo wa jọ máa ṣe lọ. 350 owó kí ni. àwọn àṣebàjẹ́ tó ní it is better kan ronú pìwàdà torí gbogbo ohun tá à ń ṣe
bí ọba mi ò kéṣe wò wá náà ni ilẹ̀ ń rí wa so èmi ò mo ti rí mi mọ̀ pé fídíò bàbá yẹn lẹ̀ ń sọ èmi ti rí òun tó bá sọ pé àwọn tó ń jagun orí social media òun ní òun gan òun àti Gani tó lọ bá ní number 1 they should tell us the record of Gani Adams níbi tó ti jà fún ilẹ̀ Yorùbá rí mi sọ fún kékeré náà 28 years in Lagos níbi tí mo dẹ̀ gbé ní Lẹ́kọ̀ọ́ àárín àwọn ẹ̀hàn èèyàn ní Mushin ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó Lágùdà ní Ìkọ̀tún ní Ìkẹjà 28 years in Lagos ìjà tó lóun jà tán sọ pé Gani jà fún wa ìjà OPC fashion OPC against OPC kì í yẹ ó ṣe ìjà ìgbára fún ìran Yorùbá but we have a record of Sunday Igboho ní gangan gbogbo Ìbàràpá wọn lè gbàgbé Sunday Igboho láíláí wọn lè gbàgbé ẹ̀ tó dídí màmá mi kò sí ilé kan tí ó máa jí láàárọ̀ kùtù ọjọ́ kan tí wọn ò ní sọ̀rọ̀ Awólọ́wọ̀ ní ilẹ̀ Yorùbá ṣé mo parọ́ mà. ìwọ́kẹ̀ ó tọ́ ni o. tí wọn ò ní sọ̀rọ̀ Awólọ́wọ̀ tí wọn ò ní dárúkọ Awólọ́wọ̀ but rẹ́kọ̀dù tí Sunday Igboho ní Awólọ́wọ̀ ò ní. ó break everything Àdìsá ó break everything. rẹ́kọ̀dù wo ni sà. ṣé ń gbọ́ mi mà. àwa pẹ̀lú yín ṣé ń gbọ́ àbẹ́ Èkìtì o ẹ̀yin èèyàn mi ò rí nǹkan bí comment section o kí ló dé ṣàṣìwà online ṣàṣìwà live show ṣàṣìwà lórí live show o èmi ń gbọ́ yẹn continue màmá wo comment sí à ń gbọ́ yín sà. hello. rẹ́kọ̀dù tí Sunday Igboho ní wọ́n ń pè ní underrated fine àgbà underrated ní. overrated ni wọ́n pè overrated wọ́n lára ètí ẹ̀ ju bó ṣe jẹ́ lọ. rẹ́kọ̀dù tí Sunday Igboho ní mà àwọn bàbá wa ò ní látòrí bàbá Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ ẹ ní kí ni rẹ́kọ̀dù òun mà. kí ni rẹ́kọ̀dù òun. kò tí ì ṣẹlẹ̀ rí kí ọmọ Fúlàní kan sọ wípé tó ń bá ti gbórúkọ ọmọ Yorùbá kan ẹ̀rù máa bà òun àyà wọn alàgàràràrà. tí wọ́n máa ń fi wá sí yẹ̀yẹ́ tẹ́lẹ̀ ni. ẹ̀rù àbáwọ̀ òtútù àmú òun. kò ṣẹlẹ̀ rí. ẹ lọ go and check the record of Nigeria go and check the record of Nigeria versus Yorùbá. wọ́n máa ń mú àwọn olórí wa tá a pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹran ni eléyìí tí wọ́n bá lè pa wọ́n á useless yẹ. bẹ́ẹ̀ni. Fúlàní ò bẹ̀rù Yorùbá rí but Sunday Igboho break that record. ó ṣe spinal cord wọn ní ìgangan kí ọ̀gá wọn lè sọ wípé tóun bá gbórúkọ Sunday Igboho. ẹ bá pàtẹ́wọ́ fún Sunday Igboho àtẹ̀lé Èkìtì. ẹ̀rù á bà òun àyà wọn alàgàràràrà. ó tún continue ó ní ìgbà tóun gbọ́ wípé Sunday Igboho lọ sí Ogun State òun ò lè sùn mọ́jú ìyẹn ni pé Sunday Igboho di ẹbọra mọ́ wọn lọ́wọ́. that is only one man in Yorùbá history tí Fúlàní bẹ̀rù ẹ̀. iṣẹ́ ló ṣe débẹ̀ o kì í ṣiṣẹ́ orí social media o. wọ́n ní kó má lọ sí nǹkan kan ó lóun máa lọ nígbà tó fún wọn lọ́jọ́ méje Jagunlabi lọ ó dẹ̀ lọ ó dẹ̀ bọ̀. kán wá gbé ohun tí a fojú rí nìyẹn tí ojú rí tí ẹnu sọ nípa ẹ̀ tí etí gbọ́n pa ẹ̀sà mà èyí tí Gani bá ṣe fún ilẹ̀ Yorùbá tó bá gbé sí kàtàrí. tó ẹni tó bá ń pè èèyàn kan ní àwọn jagunjagun orí social media Sunday Igboho ti kọjá ẹ̀ he have the record ní ọjọ́ kan èmi ni mo mọ̀ pé mo forúkọ da ebo ìlú yẹn láti lẹ́kìtì gbúgbà yìí mo ní sà àwọn ará bíbá yẹn ti wọlé o àwọn ìlú yẹn ti sá pọ̀rọ̀pọ̀ mọ́ náà ti pa èèyàn méjì ó wá ní bàbá Èkìtì kí ló dé tẹ́ ti pè mí látàárọ̀ kí ló dé tẹ́ ti pè mí látàárọ̀ àmọ́ ní mi ò mọ̀ wọ́n ṣe fún mi ní information yẹn ni ìgbà tó máa tí 1:30 lọ́gọ̀jọ́ òru Jagunlabi pè mí ó ní bàbá Èkìtì ó láwọn ti dé ìlú yà wọ́n ti ń lọ mo ní irọ́ ni ta mo ní irọ́ ni kò ju bí 30 minutes tó pè mí lọ bá ìlú yẹn pè mí pé bàbá Èkìtì ọ̀gá yìí ti wá pé wọ́n ti lé àwọn yẹn dànù kó mú rẹ́kọ̀dù jáde síta torí wípé wọn ò rí orí ọ̀fẹ́ láti lo orúkọ Sunday Igboho jalè mọ́ òun náà fi lọ sọ́dọ̀ Gani ṣẹgbọ́n mi mà torí pé wọn ní orí ọ̀fẹ́ láti porúkọ bàbá Akíntóyè pé bàbá Akíntóyè tẹ́ bá gbọ́ fídíò tẹ́ ẹ̀ ń sọ yẹn ó ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn sọpọ́tì ààrẹ tó yẹ kán ti gbé in-laws lé lọ́wọ́ kán gbé in-laws fún lóyún
kẹgbẹ́ lọ sí fún Oníṣèyí Mákindé nìkan ló sọ́pọ́ọ̀tì ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mà. A gbọ́ bẹ́ẹ̀ ni. ọgbọ́n àti gbowó náà ni Gani dẹ̀ ti sọ fún wa ti pẹ́ rí pé ká lọ bá wọn gómìnà ṣóun ló ń gba security vote ni. in-laws mélòó náà gbé fún Sunday Igboho nígbà tó lọ sí Ìgàngán. It's a question. Òun tá a pè lẹ́kìtì nígbà in-laws mélòó náà gbé fún. Ìgbà tó lọ sí Ògùn state in-laws mélòó náà gbé fún. Ṣé rí gbogbo àwọn tẹ́ rí nínú mítì yẹ tó ń jọ lọ yẹ pátápátá àwọn yẹ gẹ́gẹ́ ní ó fẹ́ kí ìran Yorùbá ó ní àlàáfíà torí pé wọ́n mọ̀ pé tí Sunday Igboho bá wọlé owó táwọn fẹ́ gbà lọ́wọ́ àwọn gómìnà yẹn wà ní ìrìgbà. Ṣé èmi tó wá ń gbà táwọn Fúlàní wá ń gbà ìwà ń kọ́ báyìí ṣé máa continue ni. Màmá mi àwọn bàbá wa ní kẹjẹ ká máa sí nígbẹ́rẹ́ pàkọ́ ẹ má jẹ́ abú wọn ènìyàn máa hùwà mímà tí ò ní mọ̀ pé ìwà tó ń wù ò dáa ṣùgbọ́n Yorùbá lọ́dọ̀ wa iná máa ń pòwe yẹ pé iṣu àtẹnumọ́ràn kì í jóná ẹ jẹ́ ká máa sọ fún wọn. Mo lórí ọ̀fẹ́ mo lọ sí ìlú kan màá dárúkọ ìlú yẹn Ìṣe Èkìtì àwọn ìlú yẹn wá ń complain pé ibi báyìí kẹ́ tó dé Ìṣe Èkìtì wọ́n pe bẹ̀yẹ ní Ọ̀gbẹ̀sẹ̀ pé tó bá ti dọwọ́ alẹ́ àwọn máa ń kúrò níbi báyìí ni pé dìbò ọ̀bọ̀ ṣe máa ń ya wá lọ́gànjọ́ òru ká páàkì tírélà wọn ìgbà tí máa débẹ̀ yẹn ní aago 10 àbọ̀ alẹ́ mà ẹ̀rù bà mí pé we the Yorùbá we are in trouble. Mo ṣe fídíò ẹ̀ mo ti sẹ́ndì ẹ̀ sí àwọn àgbààgbà kan pé bàbá ara ń tà ń pariwo lélẹ́yìí o ó máa kàn yín o ó máa kàn yín. Àwọn tó dẹ̀ ń jáde síta ṣẹ́rí mà mo sọ fún bàbá kan mo ní I will talk to somebody we find solution to this problem. Mo ní bàbá tẹ́ bá sọ pé ẹ ṣe ń fẹ́ máa find the solution that is political language ẹ̀ ń tàn wá ni we have already have the solution. We have already have the solution. Ṣẹ́rí tí ìlú kan bá bára wọn jà láyé àtijọ́ mà ẹni tó bá rí i pé ìlú kejì bẹ̀rù náà máa ń kó síwájú tó máa ti rí pé bàbá àwọn ìlú yà ti jáwọ́ gbó. God has already given us Sunday Igboho tí àwọn Fúlàní mọ̀ tó dẹ̀ bẹ̀rù ẹ̀. Ẹ jẹ́ kí nígbà tá a lọ sí pálásì bàbá wa Ọ̀nàrìṣà ọba kan sọ ń bẹ̀ fún wa wípé tí Sunday Igboho bá ti wọ̀lú ẹ má jẹ́ káwọn ènìyàn máa mọ̀ ìgbà tó máa jáde kó nílùú mọ́. Ọba ìkan nínú àwọn ọba Èkìtì ni ó dìídì pè mí pé nítorí mo dé fìlà bàbá Èkìtì sórí ó béèrè pé ṣé Èkìtì ní ẹ lóòótọ́ mo níbẹ̀ níta ó ní tí Sunday Igboho bá ti wọ̀lú ẹ má jẹ́ káwọn ènìyàn máa mọ̀ ìgbà tó bá jáde kó nílùú. Mo wá ní bàbá kí o sí kankan o kí ló ṣẹlẹ̀ sá o ó ní ẹ kọjá ní ìlú mi lásán ni nígbà tẹ́ lọ sí Ìkẹrẹ́ from Ìkẹrẹ́ to Ìjẹ̀rò ẹgbẹ́ ìlú mi kọjá ó ní bẹ́ẹ̀ ṣe ń pariwo Ìgbòho ṣá Májàsọ́lá ó dé Ìgbòho dé ó ní láàárín ọ̀sẹ̀ méjì gbogbo àwọn Fúlàní tó wà nílùú ọ̀dọ̀ wọn wọ́n fọ́. Wọ́n yá dànù káì. Odidi ọba ìlú ló sọ bẹ́ẹ̀ o. Káì. Odidi ọba ìlú bàbá yẹn sọ tó dẹ̀ sẹ́yìn lórí tẹ́ bá ní kán lọ sí Àbújá kán lọ bẹ̀bẹ̀ lórí kán lọ bẹ bàbá Tinubu ó lóun lè gbé adé orí òun lẹ̀ kó ń dọ̀bálẹ̀ fún Tinubu pé solution wa lélẹ́yìí pé solution wa pé kì í ṣe pé wọ́n fi pàtó fóun pé òun ló wá pe àwọn olóyè pé àwọn àgbẹ̀ ò mà sọ pé wọ́n wá yọ wọ́n lẹ́nu wọ́n wá da màálùú fún pé wọ́n ní nígbà tó ti gbé pé Sunday Igboho wá làwọn gbogbo wọn pápákọ̀ wọn ti palẹ̀ ara wọn mọ́. Àwọn ọmọ àlè. We have already have the solution. Ọmọ ológo. Tó tẹ́ bá sọ fún wa pé wọ́n wá solution ẹ̀rọ ni ṣẹ́rìmà kí Gani máa rìn lọ́sọ̀ gangan láàrin Ìbàdàn Fúlàní ò rí. Mi ò fi bàjẹ́ o kó tètè tú àwọn èèyàn kó tètè tú àwọn ọmọlúwàbí ẹ̀ ṣe ni. Kó máa rìn lọ́gànjọ́ òru kó kó gbogbo àwọn tó wà ní wọ́ọ̀lù yẹ kánjọ dágọ́sílò lẹ́ẹ̀mbàdàn Fúlàní ò rí. Ẹ jẹ́ kí Sunday Igboho rìn pẹ̀lú èèyàn 5. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ sẹ̀mà. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn tó bá jẹ́ èèyàn ni a ti sọ pé Sunday Igboho bá ń gbé. Tó bá ṣe èèyàn ló ṣògùn yẹn fún Sunday Igboho bá ń gbé. Ọba yẹn ń sọ tó bá pè mí á ní ṣé o gbàgbé ohun tí mo sọ fún ẹ.
ṣó tí bàbá yẹn máa ń sọ pé tí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n wá sọ pé èmi máa pe Sunday Igboho sí o tí bá pe Sunday Igboho máa dé báyìí o ó ní wọ́n á fọwọ́ wọn síbi tó yẹ kọ́wọ́ gbé ni. káì àdìsá tíá. kí ni a tún wá kiri. tó tó máa ní pé ènìyàn ó ń ṣe security orí social media. kì í ṣàdìsá. Gani ni kì í ṣe oníkálù iṣẹ́ tó oníkálùkù ṣe là ń sọ yìí. Àwọn ló máa sọ wípé àwọn strategize and Gani good in one thing bí àyẹ̀ ní ká máa lò fún ní mi ò fi fẹ́ máa bu mọ́ mi ò fi máa sọ̀rọ̀ sí. Gani good in one thing èmi ti máa ń pè ní information minister òun ló kọ́ bá sọ wá pé àwọn búròró yẹn ti ń wọlé ní òkè ọdẹ o wọ́n ti ń wọlé ní eruku o tẹ bá máa wá díẹ̀ dáadáa òdodo ọ̀rọ̀ ni but nígbà tó bá ti release information yẹn ó ti sá lọ sí France. wọ́n lọ sọlidé ń bẹ ní ọlùdé ni. ó ti sá lọ. ààrẹ nìdá ti lọ ọlùdé náà. Sunday Igboho tó ń wọlé tó ń jáde kì í ṣe dídùn inú ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kán release embargo yẹn nígbà tẹ́mi àti ẹ̀ jọ sọ̀rọ̀ dalẹ̀ oní bàbá Èkìtì Germany ṣe ìlú mi wẹ́dà bíbá yóò bá mi rárá mo ní ṣe pẹ̀sẹ̀ gbébẹ̀lẹ̀ ni ó ní bàbá Èkìtì ó ní tó ń bá lóun mẹ́kọ̀ọ́ pátá ló ń lu ọ̀sẹ̀ méjì pé bí àwọn òun ò fẹ́ bí gbogbo ìròyìn tó ń gbọ́ nílùú yẹ kò dùn mọ́ òun nú. ẹ jẹ́ kó wọlé kí ìjọba tẹ̀ sọ wípé that wanted àwọn ti ṣí kúrò lórí ẹ̀. mo ń bá security kan sọ̀rọ̀ lénìí mo ní ọjọ́ ń bọ̀ lólúwa wí that the Yorùbá will take over the security of the Yorùbá land. gbà yẹn lẹ́nu àmọ́ pé Yorùbá ò jojo. tí Sunday Igboho bá wọ̀lú lénìí àwọn bàbá tí ó tẹ̀lé lẹ́yìn gbà yẹn ní Gani Awẹ́yẹn kò ní anybody. torí n tó jẹ́lẹ̀ náà ó ti ń kan olówó ó ti ń kan mẹ̀kúnnù ó ti kan everybody. ó ti ń kan jẹ́jẹ́ mi ni mo jókòó mu. ó ti ń kan jẹ́jẹ́ mi ni mo jókòó mi. tẹ́lẹ̀ bá máa wí ìjọba ní Sunday Igboho máa dé. àwa máa sọ fún ọ pé bàbá Tinubu ni ò tó ìkànnì lẹ́yìn ọmọ ẹ o. mo bẹ́ẹ̀ mi nìkan àbí wọ́n máa ń béèrè lọ́wọ́ mi ni o. àwọn tẹ́ sọ fáwọn àbàbà yẹn pé dàda yín ò lè jà. ó lọ́mọ tó gbójú. ṣùgbọ́n ẹ ní ọmọ tó gbójú. dàda yín ò lè jà àdẹ̀níkẹ́ bọ́ta ṣẹ́rìmà nígbà táwa wà ní kékeré àwọn àgbààgbà ló máa ń jí wa lójú oorun. wọ́n wá ní ẹ̀yin ọmọdé yẹn ti súnmọ́ àsùnpìyẹ jù ẹ dìde. ọ̀la ń jà bàbá wa ń sùn. ìyẹn ni pé ẹ̀sùn pẹ̀lú ẹ̀mí tó wà nù yín. pé tí nǹkan bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tí ẹ̀ ní mira láyé àtijọ́ tẹ́ bá ní pé ìyọ́kẹ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa níbi tó bá sùn sí wọ́n á dìde pé kí ló fẹ́. àwa ọ̀dọ́ tó dé òní la wá ń jí àwọn àgbààgbà ń sìn. àwọn àgbààgbà wa ló wá súnmọ́ àsùnpìyẹ. tí àwọn àgbààgbà wa bá ti jí ni the Yorùbá youth ready to fight for their land. bẹ́ẹ̀ni nípa ìṣẹ̀tì wọn pọ̀ jù. they are ready. 100 meter nọ́mbà sí kò ní 100 meters ní. ìyá mi we already have the solution. we already have the solution. ṣebí lára àwọn tó sọ̀rọ̀ káàkiri lóní Sunday Igboho gba 50 billion mo ní Sunday Igboho lè gba 50 billion káyé mi orí bó ṣe wà yìí. 50 billion. àjọ máa ná ni Igboho lè gba 50 billion káyé tèmi wà bó ṣe wà yìí. ẹni tí ó wà ní Kútọ̀nù ń bẹ̀ yẹ ó tún ń ṣoore kiri ni. ọ̀rọ̀ ẹ̀ ti sú mi níbẹ̀ yẹn ọ̀rọ̀ lóye ti sú mi níbẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. ìjọ kan ó ń sẹ́ndì owó ó ní ká bá ń sẹ́ndì owó bàbá mo ní bàbá ní kọ̀díṣọ̀ tẹ́ wà yìí ó ní bàbá Èkìtì wọn náwó lọ́rùn ayé náà ti nà. he is a somebody that share special gift ní Sunday Igboho ló jẹ́ fún ìran Yorùbá let us forget about pé àwọn òfàdé tiẹ̀ ní special gift. ohun tó ṣe ilẹ̀ là ń wí. mo wà ní Ìdè mo wà ní Mùṣín mo wà ní Ìdí Àràbà nígbà táwọn OPC ń faṣọ sí OPC mo wà ní Ìkọ̀tún. gbẹ̀nìyàn méjì bá jọ ń jà lérí kankan subdivision wa sọ pé ó ń jà ìjàgbara kọ́ nìyẹn o. tọmọ Yorùbá méjì bá dojú ìjà kọra wọn kẹ ní ìjàgbara níbo. èyí tí Sunday Igboho lọ sí ní Ìbàràpá
tí ayé bá ń jẹ ayé that record ò lè tán nínú tó bá sọ ìtàn Yorùbá wọn á rántí ìjọ tí Fúlàní wọn á rántí tó ṣẹlẹ̀ ní Ìbàràpá wọn á rántí kó ọmọkùnrin kan lọ bẹ̀ tó pè ní Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo ènìyàn morúkọ ẹ̀ ní Ìgbòho ṣá we have that record ṣé gbọ́ mi ọ̀tọ̀ ní ká ní tábà strategize ká máa fòdìdí ọdún bíi mẹ́ta strategize ká máa àwọn bá strategize ogun dàbí iyán àwa tí mo rí ogun tọ́jà ẹ dárúkọ ogun tọ́jà fún ìran Yorùbá ká sọ ẹ kàn dárúkọ ṣèbẹ́ kan ni mo ti Sunday Igboho ni mo dárúkọ yìí kàn dárúkọ so gbogbo ilé tí àwọn yẹn ń ṣe mà ó tó máa tó tẹ́ ṣe gbọ́ mi ohun tó so wọ́n pọ̀ máa tú wọn ká wọn lórí ọ̀fẹ́ àti pé wọ́n lọ sílé ọmọ Adéyẹmọ lọ ṣàdúrà mọ́ wọn lórí ọ̀fẹ́ màálù òjijì mọ́ wọn lórí ọ̀fẹ́ ṣe mọ̀ pé ìgbà kan náà lọ gbaṣẹ́ Manowar. Manowar báwo. ẹ wo ẹ jẹ́ kí ẹ wo mo sì ní ìrìn àjò tí mo fẹ́ rìn lálẹ́ ìyá mi. ẹ bá wa kí bàbá Èkìtì ẹ bá wa kí bàbá Èkìtì. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mà ní ọmọ tú àṣírí ara wọn ṣe gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ mo ní bàbá 75 years kan lọ́wọ́ tó ní tí bàbá yẹn dẹ̀ ràn bí oòrùn ọ̀fọ̀ wa ni pé tí òun ò bá rí Sunday Igboho níwájú òun ò ní jáde pé because òun ẹn tó pè yẹn kó stop ẹn tó pè yẹn kó stop for now. ṣe gbọ́ mi mà kò ní Sunday Igboho rí o ó lóun ní fáwọn sọ wípé kò ní dá ilẹ̀ Yorùbá. ó ti defy ká. bẹ́ẹ̀ ni mà mẹ́ẹ̀ ó ní kò dẹ̀ tán jẹ́ níjọ́ tóun ti bẹ̀rẹ̀ 75 years in age. tábàtẹ̀ ń sọ fún wa sọ pé Sunday Igboho ń padà bọ̀ òun lọ́lọ́ a máa sọ pé òun lọ́lọ́ ní gbé kọ́kọ́rọ́ yẹn lé lọ́wọ́ ọ̀sẹ̀ yìí. What are we doing? What are we saying? Àwọn Ìbàràpá ò gbàgbé ẹ wọn gbàgbé ìsìnmà wọn gbàgbé ẹ ìlú kan náà lẹ́kìtì mìíràn ìpín àkọjá lẹ́ńbẹ̀ lásán wọn gbàgbé pé Sunday Igboho kọjá ń bẹ gbogbo ilẹ̀ wọn táwọn ará wọn ti gbà wọn tètè gba nǹkan padà àwọn náà wá tight security wọn pé láyé ṣèbí Gani wá sẹ́kìtì mìíràn ìta ló mọ̀ kó wá àní kó lọ tó ọmọ lóàbí ẹ ṣe ta ní jìjà orí social media ṣé ó rò pé Tinubu lè kán máa pín security ilẹ̀ Yorùbá ṣé ó rò pé ó lè kàn ó ní ṣé Tinubu tó sọ pé apààyàn ni ló máa wá gbé security fún àbó ti gbàgbé ni àbó ti gbàgbé tí ó ti gbàgbé ni bẹ́ẹ̀ ọmọ aládìgún bá wà nílé tí ò sí wanted yẹn bẹ̀ ìjà tí Yorùbá ń jẹ ìyá àní jẹ. bẹ́ẹ̀ ni ẹyẹyọ mi àbí báwo ni. àní jẹ́ ká mú ọ̀rọ̀ tẹnu kúrò 2 options la ní lẹ́bà 2 options. What are the options, sir? èèyàn kan ní kóhun tó gbéra o ẹ fún mi ní 20 billion. tó dẹ̀ mọ̀ wípé 20 billion àbí 20 million. 20 billion mílíọ̀nù kẹ̀ kí ló fẹ́ fi mílíọ̀nù ṣe. èmi ò rí 20 million rí ni 20 million mi ò rí rí. rí lẹ́tà lọ́ra ṣe tí òkun ni olókùn festival wa. ìtajà sí báyìí mi ò tí ì clear. 20 billion. 20 billion okay. warrior the first warrior tí máa rí tẹ́lẹ̀ pé agbádá white pẹ̀lú ọ̀pá white ní gbé kiri ilẹ̀ ikú dẹ̀ ń pa ọmọ Yorùbá ó dẹ̀ sọ pé wọ́n ló lórí ogun ilẹ̀ Yorùbá ó wá ní àwọn dìde kan máa ń tẹ̀lé lẹ́yìn ẹ wá wo alẹ́ ilẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò rà ṣe tí òkun tó pọ̀ rẹpẹtẹ mo ní ilẹ̀ yẹn ló máa tún yín káàgbà tó bá bẹ̀rẹ̀ sí ń tà mọ́ yín lọ́wọ́ kẹ́yìn gan ò ní ìpín bẹ̀. ta ló rà ṣìbáàrẹ náà lè sí pé ó rà wọ́n lè ta nǹkan wọn náà. bẹ́ẹ̀ni ọmọ kan wá jáde síta ó ní mi ò fẹ́ 20 billion mi ò fowó yín ẹ kàn sọ wípé ẹ tì wá lẹ́yìn pé à á flush wọn síta.
òun ò fẹ́ fi ṣẹ́rí ọ̀rọ̀ struggle mi èèyàn kan sì sọ lẹ́nìí àwọn kan wà tó ti rí pé struggle yìí wọn ò fẹ́ kó tán wọn ò fẹ́ kí ìran Yorùbá ó lọ torí pé ibẹ̀ làwọn ti ń jẹ ibẹ̀ làwọn ti ń mú wọn ti tẹ̀ bàtí pé ẹ bá gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ lẹ́ni wá ẹgbà wá o ẹ ṣe kéde kankan ẹ máa ní àwa ti ń lọ ẹ wo ibẹ̀ là ń lọ yìí o wọ́n ti mọ̀ pé owó máa jáde síta bàbá ṣìgbì mọ̀ mú yín òun náà ló lọ sí Àbújá tó lóun lọ ṣe tó lọ ṣe meeting amendment constitution ibẹ̀ là ń lọ yìí o ṣé ẹ̀ ń wò wá o gbàtàn dénú meeting àrí fídíò gbàtàn tó máa padà wọlé èké àrí fídíò. ẹ bóyá ní kó máa lò chief imam mi ló ṣe cameraman. What are we saying? Kò yẹ kí ọ̀rọ̀ chief imam máa dùn yín mà. Nígbà kan àwọn ọmọ Ìgbómìnà pè mí wọ́n ní kí n jọ kí n bá wọn sọ fáwọn ọmọ tó ń tẹ̀lé bàbá ẹlẹ́yìn pé bí ń ṣe ló dàbí ìgbà téèyàn bá ń fọgbọ́n wá ilé agbára ilẹ̀ Yorùbá káàkiri. Are you sure? Láwọn tó mọ̀ àwọn ọmọ Ìgbómìnà ṣètìbí tẹ́lẹ̀ máa sọ fún wa ni pé wọ́n bí wọn dá kán wọ Ìlọrin ilẹ̀ Ìlọrin wọ́n mọ̀ pé bàbá kan wà ẹ̀ ńgbà tán wọ Òkè Ọdẹ tó wọ bàbá ńlá ẹ̀rí kí bàbá yọjú àpàrà ọ̀sẹ̀ kan nígbà tó rẹ̀ parí lọ́sẹ̀ wàá gbé mọ́tò pé àwọn ń lọ sọ́dọ̀ àwọn kábíyèsí báyìí o ọ̀dọ̀ àwọn kábíyèsí là ń lọ sí ààbò ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ Yorùbá ní sàn. àìsàn ìjọba ní Òkè Ọdẹ last week ni o. Yorùbá ní sàn November. Ẹja sọ̀rọ̀ sí ibi tọ̀rọ̀ wa ṣe rí nígbà tí bàbá yẹn tó ti yẹ kí ọmọ Yorùbá ó mọ̀ somebody ò lè wá fẹ́ fún mi ní awọ́ọ̀dù kí n jẹ́ ojúlówó ọmọ Yorùbá mà kán wá ya fọ́tò ogún mi bẹ̀ kán wá fi ṣe awọ́ọ̀dù fún mi màá gba awọ́ọ̀dù màá la mọ́nítọ̀ lórí ni ẹni tó gba awọ́ọ̀dù Amadu Bello tínú ẹ̀ dẹ̀ ń dùn. mo ti gbé sójú àgbàgbé mo ti gbá awọ́ọ̀dù náà. What are we saying? Ẹni ẹ wá sọ fún mi pé òun jà fún ìran Yorùbá àdẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àbófi wa ń kówó jọ ṣé rí ẹ jẹ́ kí ohun tó bá wù ọ̀kan máa sọ but wọ́n ní orí ọ̀fẹ́ mọ́ láti fi bàbá Akíntóyè Ìgbòho àti Sunday Ìgbòho wọ́n ipò tán máa lọ àti ìfẹ́ dárúkọ wọn ni àwọn kan wà ń gbà yẹn lọ́wọ́ tó dá ẹgbẹ́ obìnrin ńlẹ̀ wọ́n wà lára wọn náà bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá ló wá bá wọn tó ń bá wọn pé àwọn eléyìí ọmọ mi ni wọ́n fún wọn lówó àwọn obìnrin lélẹ̀ fún wọn lówó àwọn ọkùnrin lélẹ̀ fún wọn lówó ṣùgbọ́n nígbà tí gbogbo ìyẹn dín wọ́n ń wọ̀nà àti jẹ míì lọ àti rí nínú wọn tó ṣe ráìsì yìí tà ṣe gbọ́ mi. bá mi lẹ́kìtì ẹ ṣeun gan-an. mo jẹ́ tù ẹ mọ̀ pé mi ò lè sọ̀rọ̀ ẹnu mi tán bẹ́ẹ̀ bá bomi sí mi lẹ́nu bẹ̀lẹ́ máa bá. kan tí mo láìkì sí náà nìyẹn pé ẹ̀ lápọn àbẹ́kìtì mi lápọn àìgbọ́n yẹn ló fi yà jẹ mí jù. very gentleman. kọ́lọ̀ sàánú mi. àbẹ́kìtì wọ́n gentle gan ni látàrọ̀ bá àkànbí ọ̀rọ̀ àbẹ́kìtì wọ́n ti gentle jù ẹ pẹ̀lẹ́ ẹ kú òrùsà àgbáyá túbọ̀ dá ẹ̀yin náà mo fi jọ ẹ̀yin ìyá mi náà. gẹ́ntìlẹ́dì ní mi èmi kì í ṣe fáyítà o kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. ọjọ́ ń bọ̀ lórí wa mi máa mi. gẹ́ntìlẹ́dì ní mi èmi kì í ṣe fáyítà o abẹ́kìtì ọjọ́ ń bọ̀ lórí wa lájọ́ máa pàdé bàtà máa fojú mi jù báyìí láṣẹ Elédùmarè. ọjọ́ ń bọ̀ lólúwa wì. láṣẹ Elédùmarè. ọjọ́ ń bọ̀ lólúwa wì. ẹ kú ohun ẹ kú àtàárọ̀ ẹ kú ohun ẹ kú àtàárọ̀. ẹ ṣe máa mi. pa ẹ ṣe gan-an. ṣó wàá ń bẹ̀ yẹn rán mi létí lọ́rọ̀ bàbá Èkìtì lábàá ti parí ṣó ó ṣe ọkọ mi ẹ ṣe gan bàbá Èkìtì àdúpẹ́ wọ́n wá kí bàbá Èkìtì kú ohun náà wọ́n pẹ́ orí TikTok ilẹ̀ bàbá àwọn fáǹsì bàbá dẹ̀ fún yín ní gift ẹ má wọrí ṣá whatever ẹ má wọrí bàbá Èkìtì ẹ má wọrí it's okay. ìyá rí ẹ máa mi ò lè wá sórí TikTok. ẹ má wọrí. this is that èmi ò lè parọ́ àwa wà lórí ìrìn àwa ò ní dúró. torí ọ̀pọ̀ wa ń bì báyìí ọmọ kan wọ́n ṣó fídíò ẹ̀ ó tọrọ àyè níbi iṣẹ́ pé òun fẹ́ sáré dé Àbújá wọ́n dẹ̀ gbé wọ́n wá ń béèrè 100 million. ọmọ arigidi àkókò ni. bẹ́ẹ̀ ni nílùú Gani gangan ni o ìlú Gani ni o. bóyá wọn ò tí ì rí fídíò yẹn. ìlú tó ń claim. wọ́n lè má tí ì rí fídíò yẹn tó bá ti rí máa send àwọn kò
mi láìkẹ́ ìyá mi odidi information minister ò tí ní rí. wọ́n lè má tí ì rí ọ pípa ìbọn máa ń busy bóyá wọ́n lọ sí France àbí wọ́n travel wọ́n lè má tí ì rí. mo ní information minister á ti rí ọ̀ kó jẹ́ pé wọ́n ṣe lọ síbi ọdún Ọya festival bí báwo lẹ ṣe ń pè é. wọ́n lè máa pé wá àwùwọ̀ Ọya festival tó ń ṣe yẹn bí wọ́n sì ń sun wọ́n lè má tí ì rí àbí wọ́n bá sẹ̀dẹ̀ sí chief imam. yẹ̀yẹ́ ṣe rí ẹ jẹ́ kí n fún àwọn èèyàn wa ní ìmọ̀ràn ní péjọpọ̀ ìbànújẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan nínú wa mọ́ láṣẹ Olódùmarè láṣẹ ẹni tó dá ayé àti ọ̀run. ẹ jọ̀ọ́ ní ìkórìtà tá a dé yìí tá a bá ti rí ojú àjòjì kan tó ń lọ tó gbé láìlọ́ọ̀n dání ẹ já pera wa bíi 6 bíi 7 káàbò mọ́lẹ̀ ẹ wo ẹni tó gbé ọsàn dání tábà pistol nínú ọsàn. mo rí. tá a bá ti rí àwọn tá a mọ̀ rí ẹ já pera wa bíi 2 mẹ́ta kákógi dání stop there ẹ rí àwọn tó ń tó àpò wọn tó ń kó ọ̀bẹ jáde ńbẹ̀ ní Ìbàdàn wọ́n ti wọ àárín wa o bí ọ̀rọ̀ àwọn bàbá wa ni o ojú lalákànfẹ́ mi sọ́rí ṣe gbọ́ mi ojú lalákànfẹ́ mi sọ́rí gbogbo ẹ̀yin tí òkè bá dẹ̀ wà ní ìlú yín òkè orí òkè yẹn náà máa lọ ń sùn ẹ jẹ́ káwa náà ní ọkàn akin bí a bá bá pé bí mẹ́jọba kádà wa tán bá àdá tó wà lọ́wọ́ wa tán bá jù sí irin kó lè gé irin sí 2 lọ́wọ́ kan káwa náà mú dání ká máa gborí òkè yẹn lọ ṣé rí tí wọn ò bá ti ní ìsinmi lórí ilẹ̀ wa ìpayà máa kó bá wọn o ilẹ̀ Yorùbá ti tutù jù ní o náà fi ráyè wọ́ sọ́dọ̀ wọn o àwọn àgbàjọ wọn àná wọ́n ní ẹdìyẹ máa ń sàbá sí o èyí tó sàbá sọ́dọ̀ wa yóò tó gẹ́ ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbóná mọ́ wọn náà ẹ má jẹ́ ká dúró pé ìjọba ṣe rí àtàn kóka kí n wọ̀ tábà wọn Fúlàní ni àwọn òde nígbà kẹ́ máa lu ọmọ kẹ́ ọmọ Fúlàní ẹgbẹ́ wọn kẹ́ máa lù ú wọn á dáàbò bò ní so it is better